Ẹ̀yin èèyàn ilé ayé lágbára o. Bí a ṣe gbọ́ o, wọ́n ní protective charm. Èyí tí Kábíyèsí ń wá, ìṣọ́ra ọrùn tí Kábíyèsí ń wá, wọ́n ní pé olórí Ronke àti Mariam, wọ́n confess o. Wọ́n ní Mariam ní olórí Ronke ló mú. Wọ́n ní olórí Ronke dẹ̀ ní nínú yàrá Mariam ló ti mú. Ẹ rí pé ilé ayé èlé. Ṣé àwọn ìyàwó làwọn èyí ṣá? Nǹkan tí wọ́n ń sọ fún yín pé ó lè ọ̀tọ̀kọ yín, ẹ̀dẹ̀ píìkì ẹ̀dẹ̀ mú. Wọ́n ní wọ́n fi aṣọ dúdú wé, wọ́n ní aṣọ dúdú tó fi wé ní pé mínì ẹ̀ ní pé charm yẹn kò ní lọ sí ọ̀dọ̀ ẹni tó ní. Tó bá ti faṣọ dúdú wé kò ní lè ráàyè disappear. Ṣé mọ̀ pé bí Kábíyèsí ṣe wà yẹn, tó bá yẹ pé wọ́n faṣọ dúdú wé charm yẹn wá ti rí. Wọ́n ní wọ́n fi aṣọ dúdú wé charm yẹn, wọ́n ní so charm yẹn ò ní lè lọ sí ọ̀dọ̀ ẹni tó ní. Wọ́n ní ẹni tó sọ ọ̀rọ̀ charm yẹn fún wọn nínú palace yẹn náà wà. Kábíyèsí ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe nípa palace yìí. Honestly, ẹ gbọ́dọ̀ wá nǹkan ṣe. Ní kíákíá dẹ̀ ni. Nítorí pé wọ́n ní ẹ̀yìnkùlé ni ọ̀tá wà, inú ilé la ṣe ní ń gbé. Á dáa fún Yorùbá. Yorùbá tó sọ ọ̀rọ̀ yìí, wọ́n ní òye àti ìmọ̀, wọ́n ní ìjìnlẹ̀ ìmọ̀. Ẹ̀yìnkùlé lọ́tà wà. Aṣeni ni àwọn people yìí, aṣeni. Àwọn tó tiẹ̀ lọ yọ bírèkì Dr. Elizabeth ni wọ́n ń ṣaṣeni. Àwọn tó lọ fọ́ windscreen olórí Tèmítọ́pẹ́ ni wọ́n ń ṣaṣeni. Mo tún gbèdì fún ẹ̀yin méjèèjì. Ẹ̀yin méjèèjì, Kábíyèsí kò yẹ kẹ́ trust àwọn olórí méjì mọ́. Ó yẹ kẹ́ lé wọn dànù pẹ̀lú tẹ́ bá lè fa àṣẹ kẹ́ fi lé wọn kúrò ní palace yín forever. Nǹkan tó yẹ kẹ́ ṣe fáwọn méjèèjì ni. Ọlọ́run Queen Naomi ó dúró pé òun á máa expose ẹ̀yin méjèèjì ni. Ẹni tó bá ti lọ́wọ́ ní ibi nínú palace yẹn, àṣírí wọn máa tú ni. Ẹ̀yin èèyàn lé ẹ má bínú pé mi kì í. Orúkọ mi ni Mashola. Welcome back to Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà? Gbogbo lé ń kọ́. Ṣé dáadáa ni mo bá yín? Mo dúpẹ́ ní ọwọ́ yín fún àdúrótì yín, fún support yín lórí channel yìí. Ọlọ́run Elédùmarè aláàánú á dáàbòbò yín, á wà pẹ̀lú yín. Yorùbá ni mo máa ń sọ lórí channel mi. Mo máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn lé, tí ẹ bá ti subscribe, ẹ jọ̀ọ́ ẹ subscribe. Ẹ tẹ notification bell kẹ́ẹ̀dẹ̀ fún fídíò yìí ní thumbs up. Òkè ni ọlá yín á máa lọ. Ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láéláé. Ọ̀rọ̀ yìí ó sọ sínú lẹ́nu, ó buyọ̀ sí i. Ìsó ni kò ṣe pọ́nlá, iyọ̀ ni kò ṣe tú dànù. Ní ọ̀rọ̀ Mariam àti olórí Ronke. Ọ̀rọ̀ wọn ti sú wa. Ọ̀rọ̀ wọn ti dé gógó ẹ̀mí wa báyìí. Kí ló dé? Ṣé wọ́n ń fẹ́yàwó ni Kábíyèsí fẹ́yàwó ni tẹ́ ẹ lọ mú protective charm wọn? Tẹ́ ẹ lọ mú, tẹ́ ẹ lọ fi pamọ́, tẹ́ ẹ lọ faṣọ dúdú wé kó má bàa rí. Wọ́n ní ṣe ni Mariam ní olórí Ronke ló mú. Kí ló dé tó fi ń tú àṣírí ara wọn? Olúwa, Ọlọ́run ń jẹ́wọ́ ara ẹ̀ nínú ayé Queen Naomi. Ọlọ́run ń jẹ́wọ́ ara ẹ̀ nínú ayé Queen Naomi. Ẹni tó bá ní Queen Naomi ò ní padà sínú palace yẹn. Fúnra rẹ̀ ló máa kẹ́rù ẹ̀ ló máa kúrò ní palace yẹn. Ní àṣẹ Ọlọ́run ọba. Àfi tí ó bá sí Ọlọ́run lókè ló kù o. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ṣe ń gbọ́ àdúrà, fúnra ara yín lẹ máa kó ẹrù yín. Ẹni tó bá ti ní Queen Naomi ò ní padà wá sínú palace yẹn pẹ̀lú ọmọ wọn. Fúnra yín lẹ máa kẹ́rù yín jáde nínú palace yìí. Ọlọ́run tó tóbi, Ọlọ́run tó ń gbọ́ àdúrà kò ní padà lẹ́yìn Kábíyèsí àti Queen Naomi. Ẹ̀yin lọ mú protective charm ọkọ yín, ẹ lọ fi pamọ́. Fúnra ara yín náà lẹ ń kà. Allegedly bá ṣe gbọ́ o. Wọ́n lọ fi pamọ́. Wọ́n ní rárá, Kábíyèsí ò ní rí. Ẹ wá ń takora yín. Èyí olórí Ronke ní inú yàrá Mariam ló ń ti mú. Nígbà tí wọ́n mú nínú yàrá Mariam tí wò bá ń ṣèkà, kí ló dé tí wò lè fún Kábíyèsí?
kí ló dé tí wò lè lọ sọ́dọ̀ kábíyèsí kó lọ fún kábíyèsí pé nǹkan tí mo rí nínú yàrá Mariam ni alẹ́yìn méjèèjì ẹ̀ fìtara yín ìwà burúkú ló wà nínú ayé ẹ̀yin méjèèjì wá yín ò dáa ẹ̀ẹ́dẹ̀ yẹ ní olórí kábíyèsí. ẹ̀yin ará ilé ṣe é rántí àtìgbà tí kábíyèsí fi ń wá protective charm yìí ṣe é rántí a ti ń sọ̀rọ̀ protective charm yìí wàhálà ó ti lé ní bóyá oṣù 6 tá a ti ń sọ̀rọ̀ ẹ̀ wọ́n dẹ̀ mú pamọ́ bó ṣe jí diplomatic passport kábíyèsí náà nìyẹn àti ẹ̀ mọ̀ bóyá kábíyèsí ti rí yẹn báyìí bọ́ wọ́n lè gbà mí ṣé bí diplomatic passport nǹkan tó lè gbà ní ṣé wọ́n lè gba protective charm padà nǹkan tó ní from generation to generation wọ́n ní àwọn baba ńlá baba kábíyèsí náà ti lo kinní yẹn tó yẹ pé wọ́n máa ń fún ọba tó bá tún jẹ ni ẹ̀yin wá lọ mú pamọ́ ìkà làwọn olórí ìkà ni yín tẹ́bà ń ṣe kà ẹni fẹ́ wàhálà fọkọ yín ẹni fẹ́ nǹkan tó máa pa kábíyèsí lára ó yẹ kí kábíyèsí ti rí ojú àṣebi báyìí ó yẹ kán ti rí ojú àṣebi báyìí ó yẹ kán fi ìgbálẹ̀ kán fi lé yín síta nínú pálásì kábíyèsí ni ẹ máa gbọ́rọ̀ lẹ́nu àǹtí wa wọ́n ní àǹtí wa nígbà tó wá mú nínú bathroom ó lòun lọ sínú yàrá Mariam ni àwọn lọ ṣe mítì ó ní bó ń ṣe rí nìyẹn ní abẹ́ pílò Mariam nígbà tó lọ lo bathroom ó lóun wá mú lọ sí family house wọn ṣé ọ̀rọ̀ ni àǹtí wa arú ṣọ́rọ̀ ni wọ́n ń sọ yìí ó mú protective charm kábíyèsí ó mú lọ sí family house yín ìgbà tí wọ́n rí ní abẹ́ pílò Mariam kí ló dé tí wọ́n pariwo fún kábíyèsí tó bá jẹ́wọ́ jẹ́ ìyàwó tó dáa kí ló dé tó pariwo fún kábíyèsí pé kábíyèsí nǹkan tí mo rí ní yàrá Mariam kò dẹ̀ fi lé kábíyèsí lọ́wọ́ wọ́n dẹ̀ ti ń wá kínní wọ́n dẹ̀ ń sọ fún yín kẹ́ wá búra gbogbo yín parọ́ ẹ̀ ń ṣe period ẹ̀ ń ṣe menstruation ẹ̀ lè wọnú ilé agbára mi ìrírú nǹkan báyìí rí láyé mi ọlọ́run wọ́n ní àǹtí wàhálà ní òun ò mọ̀ bóyá èyí tí kábíyèsí ń wá ní òun ò mọ̀ bóyá èyí tí kábíyèsí wá ní wípé nǹkan tí kábíyèsí ń kó sọ́rùn ó ti pọ̀ ju ṣọ́rọ̀ nìyẹn honestly ó yẹ kéèyàn kan bá mi ṣá olórí Ronke ní ìfọ̀tí nígbà tó sọ̀rọ̀ yẹn kí ló dé now this is too much èyí ti pọ̀ jù ọ̀rọ̀ yìí ti ń pọ̀ jù kí ni kábíyèsí fẹ́ ṣe lórí ọ̀rọ̀ olórí Ronke àti Mariam. You need to do something. Ó ti ń pọ̀ jù ọ̀rọ̀ yìí ti pọ̀ jù ọ̀rọ̀ tó jẹ́ pé is about life and death lèyí wọ́n wá ń fi ọ̀rọ̀ bíi kọ́ máa ṣera wọ́n wá fi ń ṣeré nínú palace ẹ lọ yọ bírèkì Dr. Elizabeth break kábíyèsí ẹ ní láti gbégbèsè o ẹni tí ẹ mú tó lọ ń sọ̀kò sínú ilé yìí tó wà ní Lẹ́kì náà tó wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá ó porúkọ Mariam náà ẹ̀rí nǹkan kan ṣe sí náà kí ló dé náà kí ló dé tẹ̀fẹ́ gbégbèsè lórí ọ̀rọ̀ àwọn méjèèjì kí ló dé kí ni reason tẹ̀fẹ́ fẹ́ gbégbèsè tí Mariam máa ṣe bí bàtà ẹ̀ pé ó yín tó máa sọ̀rọ̀ anyhow bó ṣe ń bẹ́gbọ́n yín sọ̀rọ̀ ní ẹ pé kó settle Queen Naomi kó fi àwọn ọlọ́run sílẹ̀ who says ìwọ gangan náà máa settle kì í ṣe Queen Naomi because ó bá Queen Naomi ní inú ayé kábíyèsí ni ọ̀rọ̀ yìí ti ń pọ̀ jù ọlọ́run ṣàánú wa o wọ́n ní Mariam tiẹ̀ ó lanu tiẹ̀ pé nǹkan tí àwọn máa ń sọ òun ni ọ̀rọ̀ Queen Naomi nítorí pé ẹnímì àwọn ni Queen Naomi ẹ pé ọmọ Ọlọ́run ní ẹnímì yín tẹ́ ẹ bá ti pọ̀ ọmọ Ọlọ́run ní ẹnímì yín ẹ̀yin ẹnímì Ọlọ́run lẹ́jẹ́ nìyẹn abẹ́ ẹ̀ máa gbọ́rọ̀ ìwọ Ọlọ́run máa ṣàánú wa o ìwọ Ọlọ́run máa ṣàánú wa lọ́wọ́ Mariam tó lórí Ronke o Mariam má tún jẹ́ kí n gbọ́ pé o lọ́ọ̀fù kábíyèsí mọ́ o lọ́ọ̀fù kábíyèsí rárá ìwà tó lórí Ronke ìfẹ́ ìranù lẹ́lẹ́ni ìfẹ́ ìranù tó bá lọ́ọ̀fù kábíyèsí ẹ̀yin méjèèjì ẹ̀ ní gbìmọ̀ pọ̀ láti mú protective charm kábíyèsí kẹ́ ẹ mú pamọ́ ṣó ti yé yín
ẹ lọ́ọ̀fù kábíyèsí ẹ tètè já wọn kúrò nínú ayé yín, ẹ tètè já wọn, ẹ yọ̀ǹda wọn kọ́ máa bá tiwọn lọ. Àwọn èyí ò ń ṣèyàwó, wọn ń ṣèyàwó. Lọ́ọ̀fù kábíyèsí, lọ́ọ̀fù kọ́, lọ́ọ̀fù ni. Wọ́n ní wọ́n wá ń jà àwọn méjèèjì, wọ́n wá kọjú ìjà síra wọn. Ìyẹn lòun ò mú protective charm o nínú palace, nínú chamber kábíyèsí. Ronke ní ìwọ ló mú o, abẹ́ bẹ́ẹ̀dì ẹ mo ti mú o, abẹ́ pílò ẹ mo ti mú o, inú yàrá ẹ mo ti mú o. Wọ́n láwọn méjèèjì bá ń jà, wọ́n bá kọjú ìjà síra wọn. Ẹ̀yin aráalé, ẹ̀kọ́ ńlá lèyí jẹ́ fún wa o. A kò sọ gist lásán, alẹ́ ẹ̀jẹ̀ ni o. Mi ò bá kábíyèsí gbénu palace, ṣùgbọ́n ẹ̀kọ́ ńlá ló jẹ́ fún wa nítorí wípé ẹ̀yin ọkùnrin ẹ má máa kóyàwó jọ. Àwọn obìnrin kan wà tó yẹ pé tí ẹ lè fẹ́ nínú ayé yín, irú àwọn Mariam àti olórí Ronke, wọ́n ń ṣe ẹni tó yẹ kọkùnrin fẹ́, honestly. Kì í ṣerú kábíyèsí wa ló yẹ kán fẹ́rú àwọn olórí bá àwọn méjèèjì. Àwọn olórí tó ń mú protective charm ọkọ wọn tó ń fi pamọ́, kò yẹ kán jẹ́yàwó kábíyèsí. Ẹ̀kọ́ ńlá ló jẹ́ fẹ̀yìn ọkùnrin, kẹ́ ẹ lajú yín sílẹ̀ kẹ́ tó fẹ́ yàwó, kẹ́ má lọ gbé nǹkan tó jẹ́ pé ó máa ṣe wàhálà fún yín, ó máa di wàhálà lọ́jọ́ iwájú. Ẹ̀kọ́ ńlá ló jẹ́. Kí ló dé, this is too much. Ẹ̀yin méjèèjì àṣírí yín á máa tú ni, àṣírí yín á máa tú ni ẹ̀yin méjèèjì. Tẹ́ bá ti fẹ́ bá dojú ìjà kọ Queen Naomi, bára yín lẹ máa dojú ìjà kọ, ẹ máa bára yín jà ni. Nítorí pọ́mọ Ọlọ́run ni Queen Naomi, kò dẹ̀ ṣe bí sí yín, kò ro bí sí yín, kò ní kẹ́ ẹ má rìn. Ẹ lé ẹni ẹlẹ́ni kúrò nínú palace, ó wà níta pẹ̀lú ọmọ kábíyèsí, pẹ̀lú àròlé kábíyèsí Prince of Ilé Ifẹ̀. Ẹ lé wọn síta, wọ́n dúró síta. Ẹ tún wá ní pé kò gbúdọ̀ wà níbi tọ́kọ ẹ̀ bá wà. Kí ló dé? Nǹkan gan tẹ́ ń wá gan ni ò yé mi. Gbogbo nǹkan tẹ́ ń wá lọ́rọ̀ Queen Naomi ni ò yé mi. Bẹ́ẹ̀ bá dẹ̀ ṣe ń gbé báyìí, lẹ máa bá Ọlọ́run níwájú. Bẹ́ẹ̀ bá ṣe ń rò báyìí, Ọlọ́run á ti dúró dè yín wájú. Torí ìkà ni yín. Ó yẹ kí kábíyèsí fi imú yín kan fi jó, kan fi imú yín fọn fèrè lórí ètè ẹ̀ṣẹ̀. Lórí ètè ẹ̀ṣẹ̀ kò yẹ kí wọ́n jẹ́ kí ọ̀rọ̀ yìí kó lọ báyìí rárá. Honestly, ẹ̀yin aráalé, kò yẹ kí kábíyèsí jẹ́ kọ́rọ̀ yìí kó lọ báyìí. Gist tá gbọ́ nìyẹn o, ẹ̀yin èèyàn mi, tí mo ní kí n mú wá fún yín. Ní agbára Ọlọ́run, gbogbo ẹ̀yin tẹ́ wà lórí channel, tẹ́ ń wo, tẹ́ darapọ̀ mọ́ Mashola Gist TV, tẹ́ ń gbádùn àwọn gist tá mú wá. Ọlọ́run Elédùmarè á máa bá mi dúró tì yín o. Ojú ò máa ní tì yín o, ìbànújẹ́ ò máa ní jẹ́ tì yín o. Ọlọ́run á máa bá mi dáàbò bò yín o, àti ìdílé yín. Owó ò ní tán ní ọwọ́ yín láíláí. Ìdùnnú ayọ̀ ló máa jẹ́ tiyín. Ẹni fi ọwọ́ yín gbọ́mọ sí o. Ṣé thumbs up yẹn? Ó wá important o. Ẹ bá wa tẹ̀. Kò náà yín ní nǹkan kan kẹ́ẹ̀kọ́ tẹ́ ni. Pẹ́m, ó bá tán. Kẹ́ẹ̀dẹ̀ subscribe, kẹ́ẹ̀dẹ̀ like. Elédùmarè á wà pẹ̀lú yín o. Ẹ ṣé mo dúpẹ́. Please share this video, like and subscribe. God bless you all.